Oǹdó ni mo mí rè o. Oǹdó ni mo mí rè o. Lọ́dọ̀ Akínyẹmí Ọlọ́run ṣọlá. Oǹdó ni mo mí rè o. Bẹ́ẹ̀ mo ti rè lò ó lé o. Mo ní bẹ́ẹ̀ ìránṣẹ́ Ọlọ́run alààyè ló ń ṣọjọ́ ìbí lónìí o. Pásítọ̀ Akínyẹmí John Ọlọ́run ṣọlá ló pọ́dún kan sí lónìí o. Ẹni rè ló gbé mi wá, mo ní ìyàwó rẹ̀ gẹ́gẹ́ ló gbé mi débi yáyá àtàwọn ọmọ tọ́lọ́run fi fún ọ lọ́gbẹ́ mi wá. Wọ́n ní jáde voices wá bá wà kí bàbá wa wá bá mi kọ́kọ́ mi tó sọjọ́ ìbí lónìí o. Onímọ̀dún bá dé pé kọ́wọ́ mi wáyé, mo ní ìkúnnùkún kan kò ní kú nílé wèrè láíláí. Bẹ́ẹ̀ àkàlàmàgbò kan ò ní kú nílé wèrè láíláí. Ọdọọdún ló gbogbo ọdọọdún lè wá wà. Ọdọọdún là ń rọ́mọ obì lórí àtẹ. Mo ní ìránṣẹ́ Ọlọ́run alààyè ọdọọdún làwọn mọ rí yín òun lágbọ́ Ọlọ́run ọba. Ẹ ò ní kú, ẹ ò ní tẹ́, ẹ ò ní tí. Ẹ ò wá ní tẹnu gbóbi ọ̀wọ́ nílé ayé lágbọ́ Ọlọ́run ọba. Mo ní ṣe yín ò wá ní báráyé nínú lágbára ṣe. Gíga báyìí lọ́wọ́ yan torí gíga lẹ́ máa bẹ lágbára Ọlọ́run ọba. Mo ní jẹ́ ń sáré ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ o. Jẹ́ ń sáré ṣe wàràwàrà, jẹ́ ń jíṣẹ́ táyà rẹ̀ rán mi. Ó ní inú ọ̀rẹ́ lù bàbá tó bí Ọlọ́run, ó ní ìwà àgbàlá bàbá rẹ̀. Bẹ́ẹ̀ mo ní pálọ̀ bàbá rẹ̀ ni mo jókòó sí o. Ọmọ Oǹdó olókìtì pupa ní ìṣẹ̀lẹ̀ bàbá rẹ̀. General Overseer of Gilgal Believers Mission International Incorporated.